Orúkọ mi ni Mutairu Ayẹ́kọ̀sọ̀ Alóyinlápá. Ọmọ onílù ni mí, mo máa ń lùlù. Kò dẹ̀ ń ṣe inú ìlú náà fi bí mi. Mo wá láti ìlú Sẹ́yìn, Ọ̀yọ́ State. Iṣẹ́ ìlú yẹn náà ni láti kékeré ni because mo wà láti ọmọ ọdún 5. Mo ti ní iṣẹ́ táwọn bàbá mi ṣe, iṣẹ́ tí mo máa ṣe nìyẹn. But bàbá tó bí mi, ó ń ṣiṣẹ́ kan, iṣẹ́ asòkè. Bàbá mi ló ń lùlù láti ilé Bàpàlà ní Sẹ́yìn ní Ọ̀yọ́ State. So but mo like iṣẹ́ yẹn torí mo láwọn ẹ̀gbọ́n kan tó ń ṣe tó wà òkè irú Razak Ayẹ́lọ́wọ̀, Razak Ayẹ́délé, Razak Oríjáde, gbogbo yẹn. Razak Ayẹ́kọ́lá ìyẹn wà ní Benin Republic. Razak Ayẹ́lọ́wọ̀ ó wà l'Amẹ́ríkà and Oríjáde wà ní London. Àwọn tí mo wò nìyẹn nígbà yẹn láti sọ wípé iṣẹ́ ìlú yìí èmi náà máa lù máa di ńlá. Ó ṣiṣẹ́ bí ẹni máa kú lórí títì. Láti bí ọmọ ọdún 5 mo ti ń lùlù láti lókè. So but mo kọ́kọ́ tẹ̀lé àwọn dádì mi káàkiri lórí ìlú yìí. A lọ sáwọn ìlú kan káàkiri lọ sí gbogbo àwọn ìlú tó wà ní Ọ̀yọ́ State, Orisun State. Àwọn ìlú yẹn làwọn dádì wa náà máa ń gbé wa lọ́ngbà yẹn láti bí ọmọ ọdún 5 yẹn mo fi di ẹni. But ìgbà tó yà Alhaji báyà kan ni ojú yọbọ mo bá wọn ṣiṣẹ́ kọ́lọ́run fọ́run kẹ́ wọn. Lẹ́yìn yẹn mo bá yọ Balógun, mo bá wọn náà ṣiṣẹ́ and then Dípọ̀ Gators ọ̀gá mi nìyẹn kí n tó wà lọ́dọ̀ Lágbájá. Mo tún kúrò lọ́dọ̀ Lágbájá mo wà lọ́dọ̀ SB asa ń lọ à ń bọ̀ lórí iṣẹ́ yìí. Gbogbo lọ́wọ́ oríire. Mo dúpẹ́ fọ́lọ́run wípé lórí iṣẹ́ ìlú tí mò ń ṣe yìí ìlú bàtà ni mò ń lù. Mo dẹ̀ kò sílù kan tí mi ò lè, kò sẹ́ni ìlú tí mi ò lè lù. Mo ń lu bàtà, mo ń lu àpàlà, mo ń lu djembe, mo ń lu àgẹ̀rẹ̀. Kò sílù tí mi ò lè lù. Gbogbo nǹkan tó bá ti ń pè ní ìlú nítorí ọ̀rọ̀ ìlú ó lágbára gan. Gbogbo ìlú yẹn lèmi ń lù lọ́lọ́run fún mi ní ẹ̀bùn ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ wípé mi ò tí ì dé Amẹ́ríkà but mo ti lọ sí London lẹ́ẹ̀kan, mo lọ sí South Africa 3 times. Nítorí ẹ̀ làwọn ọ̀rẹ́ mi kan náà ti máa ń pè mí ní Áfíríkà. Máa jẹ́ nǹkan wẹ́rẹ́, ó ṣiṣẹ́ bí ẹni. Ìgbéníjà pọ̀ lóríṣiríṣi tó máa pèèyàn síjà lórí ìlú because a dúpẹ́ fọ́lọ́run wípé ọ̀rọ̀ ìlú ó ti di rọrùn báyìí nísìnyí because àwọn tí kò kí sọ ọmọ onílù wọ́n ń kọ́ lù Ọlọ́run dẹ̀ ń ṣe fún wọn, wọ́n ń dúpẹ́ lórí ìlú tán kọ́. Àwọn àtàdẹ̀jọ́ ọmọ onílù àti fèsì ẹ̀ because ní àwọn ọgbà kan àwọn bàbá wa láwọn tó bí bàbá wa because ogun náà fi bí ìlú náà fi dá ìlú náà fi tẹ ìlú but àwa ní sọ̀rọ̀ lórí ìyẹn lẹ́yìn torí ọ̀rọ̀ ńláńlá ni. So àwọn bàbá wa ń gbà yẹn bí ogun but nísìn ọ̀rọ̀ ìlú ti di rọrùn fún gbogbo ẹni tí kò kì í ṣe ìdílé because àwọn tó ń lùlù wọn wá láti ìdílé aláyàn. Gbogbo ẹni tó bá ti jọ́mọ nílù aláyàn ni but now a tún dúpẹ́ fọ́lọ́run yìí pé àwọn tájọ́ ń ṣiṣẹ́ yìí náà èmi ò wá láti ìdílé ìlú wọn kọ àwọn náà ti di ọmọ àyàn. Kò sí gbogbo nǹkan táwọn bàbá wa ń lò ń gbà yẹn mọ́ because bí ká lọ sóde kan fi oògùn Lágbájá kan ó ń bọ̀ afẹ́ lùlù fóbi ilé kan afẹ́ lùlù káwọn bàbá wa kan máa kó oògùn káàkiri gbà yẹn afẹ́ lùlù fún Ṣàngó afẹ́ lùlù fẹ́gún. So àwọn nǹkan tó wà ń bẹ nìyẹn. Àdé ìgbà tí à ń lùlù pẹ̀lú àwọn onífújì náà ogun wà ń bẹ gbà yẹn bí ká play wákàtí 2 ogun dé kán bẹ̀rẹ̀ sí júgò afẹ́ gbowó lẹ̀ gbogbo nǹkan yẹn lóríṣiríṣi ló wà ń bẹ. Iṣẹ́ kọ́ olówó lówó ẹni tí n bá ṣe bàbá jẹ́ kó dówó mi. Kò sí bí ẹ̀dá ti máa rìn tí orí ò ní mì but ìwọ tó bá ti jẹ́ ọmọ onílù tó jẹ́ ọmọ aláyàn tó bí ẹ nídìílé àyàn inú rẹ̀ ò gbọ́dọ̀ bàjẹ́ rí. O ò gbọ́dọ̀ sọ wípé ọjọ́ kan orí bànújẹ́ nípa iṣẹ́ tó ń ṣe. Tó bá ti rí tó bá ti gbélù dání inú ẹ̀ gbọ́dọ̀ dùn ni. Kò sọ́jọ́ kan tí inú mi bàjẹ́ rí lọ́jọ́ tí mo bá ti gbélù kọ́rùn tí mo bá ti ń lùlù. Bọ́rọ̀ mi ṣe rí gbogbo gbà nínú mi ṣe máa ń dùn toró wà nínú oríkì mi. Àlàní onílù ọmọ Alóyinlápá ọjọ́ gbogbo bí ọdún. So ọjọ́ gbogbo bí ọdún ni tí mo bá ti ń gbélù sọ́rùn báyìí kò sírú bànújẹ́ náà tí mo lè nítorí mo ti wọ ìlú táwọn yẹn ń lọ tó jẹ́ wípé owó náà fi ń wọbẹ̀ ọ̀fẹ́ lèmi ń lọ. Mo ti lọ sí London, mo lọ sí South Africa, mo dẹ̀ lọ sí Cameroon káàkiri àwọn tọ́ yẹn mo ti rìn dáadáa. So inú mi ń dùn ní gbogbo ìgbà tí mo bá ti ń gbélù sọ́rùn. Nobody else to me. No be bad work, oh,